a máa kú dédé àsìkò yìí a kú iṣẹ́ o yóò dára fún wa lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sójú amóhùnmáwòrán yìí láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun ogúnjọ́ nínú oṣù kẹfà ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbẹ̀ròyìn ọ̀hún ẹ jẹ́ ká dókè lọ́hùn à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu lánàá ti ṣe ọjọ́ ajé ọjọ́ 19 nínú oṣù kẹfà ọdún 2023 ní bàbá òun mú àyípadà bá gbogbo àwọn ẹ̀ka iléeṣẹ́ ọba gbogbo tó jẹ́ ti ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè yìí àti gbogbo ẹ̀ka ẹ̀ṣọ́ aláàbò jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà lánàá ti ṣe ọjọ́ ajé. Bọ́lá Ahmed Tinubu èyí tó wòye nínú ọ̀rọ̀ kan èyí tó gbé jáde fún àwọn akọ̀ròyìn wípé àwọn ọ̀gá òun ló ti tó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba lẹ́yìn ọdún 45 èyí tí wọ́n ti mú ẹnu lé iṣẹ́ ọba ní ṣíṣe. Ó lẹ́ni tó bá ti fi irun dúdú tó ti fi ṣiṣẹ́ o dandan ni kí onítọ̀hún kó fi irun funfun kó fi sinmi kó sì gbádùn iṣẹ́ èyí tó ti fi òwúrọ̀ rẹ̀ ṣe o. Ó ní ohun gbogbo tó bá ti ní ìbẹ̀rẹ̀ náà ló máa ní ìpamọ́. Ó ní ní báyìí àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ ọba òun ló ti tó àsìkò láti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba kí wọ́n lè gbádùn gbogbo iṣẹ́ tí wọ́n ti fi òwúrọ̀ wọn ṣe o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ka ilé iṣẹ́ ọba gbogbo tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó fi mọ́ àwọn olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ òun ni wọ́n gba ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba ọ̀hún lánàá tí wọ́n sì kéde àwọn ọ̀gá tuntun èyí tí ó bẹ̀rẹ̀ nítorí wàrà ṣẹṣà ní pápápá láti tẹ̀síwájú. Ó ní ìdúró sí ìbẹ̀rẹ̀ sí fẹ́ni tó gbódómì. Díẹ̀ lára àwọn àyípadà ọ̀hún tó dé bá láti rí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí, iléeṣẹ́ ọmọ ogun orí ilẹ̀ òfurufú àti tójú omi tó fi mọ́ àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè àti àwọn olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ èyí tó ní ṣe pẹ̀lú ètò ààbò àti àwọn ẹ̀ka ìmíràn èyí tí wọ́n mú àyípadà bá. Ọ̀rọ̀ yìí wà nínú àtẹ̀jáde kan èyí tó jáde látọwọ́ olùdarí àgbà sí ọ̀rọ̀ ìròyìn eléyìí tó ń ṣiṣẹ́ nínú ọ́fíìsì eléyìí tó jẹ́ ààrẹ àgbà sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà Willie Bassey èyí tó gbé jáde lórúkọ ààrẹ orílẹ̀-èdè yìí fún àwọn akọ̀ròyìn. Ẹ̀wẹ̀, gẹ́gẹ́ bí ó ti wà nínú ìpè àwọn àyípadà èyí tó dé bá àwọn ẹ̀ka iléeṣẹ́ ọba gbogbo ní orílẹ̀-èdè yìí, díẹ̀ rèé nínú orúkọ àwọn ọ̀gá tuntun ọ̀hún pẹ̀lú ipò tí wọ́n dì mú ní orílẹ̀-èdè Nàìjíríà láti bẹ̀rẹ̀ iṣẹ́ lákọ̀tun pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Malam Nuhu Diribadu òun ló jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí lórí ọ̀rọ̀ ètò ààbò. Major General Christopher Musa òun ni Chief of Defence tuntun eléyìí tó ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ lánàá. Bákan náà Major T.A. Lágbájá Chief of Army Staff tó jẹ́ ọ̀gá àgbà yanyan fún àwọn ológun orílẹ̀-èdè yìí. Rear Admiral E.A. Ogala òun ni Chief of Naval Staff ọ̀gá àgbà fún àwọn ikọ̀ ojú omi. Bákan náà H.B. Abubakar òun ni ọ̀gá àgbà yanyan fún àwọn ikọ̀ jagunjagun ikọ̀ òfurufú Bákan náà Káyọ̀dé Ẹgbẹ́tókùn òun ni ọ̀gá àgbà báyìí fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́yìn tí Usman Ali Kalibaba tóun ti gba ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba. Bákan náà òun náà ni EPA eléyìí tó jẹ́ Chief of Defence Intelligence tuntun yánnáyánná eléyìí tó ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ lánàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹgbẹ́ òṣèlú Labour Party àti ọmọoyè wọn èyí tó díje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún tá a wà yìí ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ọ̀gbẹ́ni Peter Obi tó fi mọ́ agbẹjọ́rò wọn lánàá ti ṣe ọjọ́ ajé ni wọ́n ti fi ẹ̀sùn kàn iléeṣẹ́ Inec níwájú ilé-ẹjọ́ tribunal èyí tó kalẹ̀ sílùú Àbújá wípé gbogbo akitiyan àwọn
lójúnà láti pèsè àti tẹ́pẹpẹ ohun tí ilé ẹjọ́ ọ̀hún béèrè làwọn ti sa gbogbo ipá àti agbára wọn. Wọ́n ní àwọn ìwé kan èyí tó ń bẹ lọ́wọ́ àjọ INEC ọ̀hún tí àwọn ń béèrè fún. Wọ́n ní títí di wákàtí àtọ̀wọ̀ yìí tí wọ́n fi ń sọ̀rọ̀ náà nílé ẹjọ́ lánàá ti ṣe ọjọ́ ajé nílé iṣẹ́ INEC ni wọ́n kọ̀ jálẹ̀ láti fún àwọn ní àwọn ìwé ọ̀hún èyí tí wọ́n ń béèrè fún. Ẹ̀yìn tó jẹ́ agbẹjọ́rò fún ẹgbẹ́ òṣèlú Labour Party àti Peter Obi tí ṣe ọmọ òye wọn eyín adájọ́ Jubril eléyìí tó sọ di mímọ̀ nílé ẹjọ́ náà tó sì fi ẹ̀sùn kàn àwọn INEC wípé ó dàbí pé ejò lọ́wọ́ nù pẹ̀lú bí àwọn ṣe ń béèrè àwọn ìwé kan eléyìí tó jẹ́ pé láti bí oṣù méjì sẹ́yìn ni àjọ INEC ni wọ́n kọ̀ jálẹ̀ láti fún àwọn ní ìwé ọ̀hún kí wọ́n lè kó mọ́ àwọn ìwé eléyìí tí ó fi ẹ̀rí wọn níwájú ilé ẹjọ́ tribunal nílùú Àbújá ṣùgbọ́n tí àjọ INEC tí wọ́n kọ̀ jálẹ̀. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tirẹ̀ ẹni tó jẹ́ agbẹjọ́rò fún INEC ní orílẹ̀-èdè Nàìjíríà eyín adájọ́ AB Muhammadu èyí tó sọ di mímọ̀ wípé gbogbo ohun tó ní ṣe pátá àti ẹ̀tọ́ èyí tó yẹ kí àjọ INEC ti ṣe oníbàárà àwọn kí wọ́n ṣe fún àwọn ẹgbẹ́ òṣèlú Labour Party òun ni wọ́n ti ṣe kò sì sí nǹkan kan èyí tó jẹ́ ẹ̀tọ́ tiwọn èyí tí wọn ò fún wọn bí kò ṣe wí pé irọ́ lásán ní ẹgbẹ́ òṣèlú Labour Party àtọmọye àti agbẹjọ́rò wọn ni wọ́n ń pa mọ́ àjọ INEC. Ó ti di àfàró báyìí fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ àti ẹgbẹ́ àwọn olùdókòwò ní orílẹ̀-èdè Nàìjíríà NLC àti TUC wípé wọn ò gbọ́dọ̀ gúnlé ìyanṣẹ́lódì wọ́n ní ẹ ò gbọ́dọ̀ gúnlé ìyanṣẹ́lódì ẹjọ́ èyí tó wá láti ilé ẹjọ́ National Industrial Court NIC èyí tí wọ́n dá ẹjọ́ náà lánàá ti ṣe ọjọ́ ajé wípé àwọn oníbàárà wọn ti ṣe ìjọba àpapọ̀ tí mú ẹjọ́ àwọn NLC àti TUC wá wípé wọ́n ń dúnkokò mọ́ ìjọba àpapọ̀ láti gúnlé ìyanṣẹ́lódì bí ìjọba àpapọ̀ bá kọ̀ jálẹ̀ láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ fún wọn pàápàá jù lórí ìnira eléyìí tí ẹ̀kún owó orí epo bẹtiró tí wọ́n yọ èyí tó mú bá àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ náà. Ní báyìí ilé ẹjọ́ NIC èyí tó kalẹ̀ sílùú Àbújá ti wá dá ẹjọ́ náà wípé àwọn igun méjèèjì ọ̀hún NLC àti TUC ó ti di èèwọ̀ fún wọn láti gùnlé ìyanṣẹ́lódì tí wọ́n ń dúnkokò rẹ̀. Bẹ́ẹ̀ bá sì gbàgbé nínú oṣù kẹfà tí í ṣe ọjọ́ keje oṣù kẹfà tá a wà yìí ni àwọn ẹgbẹ́ méjèèjì ọ̀hún ń pè á dérò láti gùnlé ìyanṣẹ́lódì oníkìlọ̀ èyí tí ó milẹ̀ tìtì tí ó sì bí orílẹ̀-èdè Nàìjíríà. Ní báyìí ilé ẹjọ́ ó ti sún ẹjọ́ náà sí 20 nínú oṣù keje ọdún tá a wà yìí láti tún ẹjọ́ náà gbọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni wọ́n ti wọ́ àwọn afurasí 3 tuurutu kan lọ sílé ẹjọ́ látàrí ìsopàpapọ̀ àti olè jíjà tí wọ́n ja iléeṣẹ́ kan èyí tó wà ní agbègbè Dọ̀pẹ̀mú ní ìpínlẹ̀ Èkó ní olè páànù ìkọ́lé èyí tó tó mílíọ̀nù lọ́nà 60 náírà tí ọwọ́ pálábá wọn sì sége. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ àwọn ènìyàn 3 ọ̀hún Stanley Gabriel, Yusuf Ọláìtàn àti Ifeanyi Ogbu àwọn 3 wọ̀nyí ni wọ́n ti wọ́ wípé wọ́n so pàǹpá ìjà olè iléeṣẹ́ ńlá kan èyí tó ń ṣe ohun èlò ìkọ́lé ní agbègbè Dọ̀pẹ̀mú ní olè. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ níwájú adájọ́ ilé ẹjọ́ májísírèètì náà Adéọlá Ọlátúnbọ̀sún níbi tí wọ́n ti ka ẹ̀sùn 3 sí àwọn ènìyàn 3 ọ̀hún lọ́rùn. Wọ́n ní Gabriel àti Ọláìtàn àwọn méjèèjì wọ̀nyí gangan ni olè tó gbé epo lájà èyí tó kó ohun èlò ìkọ́lé náà kúrò nínú ilé iṣẹ́ ọ̀hún ètò wà ní ojúlé kìíní Shita Street ní Dọ̀pẹ̀mú ní ìpínlẹ̀ Èkó. Ohun èlò ìtúnṣe páànù tó tó mílíọ̀nù lọ́nà 60 náírà. Wọ́n ní Gabriel àti Ọláìtàn ni wọ́n kó kúrò ṣùgbọ́n Ogbu gangan ni olè tó gba epo ọ̀hún lọ́wọ́ àwọn olè tó gbé lájà tó ń bá wọn gbé pamọ́ wọ́n ní Ogbu gangan ló gba gbogbo ohun èlò náà láti tà á kó sì jẹ́ pé yóò dá owó padà tí wọ́n sì pín owó ọ̀hún. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ ẹni tó rojọ́ tako àwọn ènìyàn 3 ọ̀hún eyín Rita mọ́mọ́ sọ di mímọ̀ wípé àwọn ènìyàn náà ni wọ́n ti ń ṣiṣẹ́ ibi ọ̀hún láti oṣù kínní títí di oṣù karùn-ún ọdún tá a wà yìí kó tó di pé ọwọ́ pálábá wọn ó ségi sọ́wọ́ ọlọ́pàá. Ṣùgbọ́n adájọ́ náà ti dá ẹjọ́ báyìí
wípé kán lọ kó àwọn afurasí náà kí wọ́n sì kó wọn sí ìpamọ́ nígbà tí wọ́n sún ẹjọ́ wọn síwájú láti tún ẹjọ́ náà gbọ́. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà dẹ́rìn-pòṣónú obìnrin takuntakun bí ọkùnrin wàwà wóbó erin lákàtàbú ètò dúró ńlẹ̀ òun ló ti sọ̀rọ̀ di mímọ̀ eyín Anita Aláhìrè Àfókè eléyìí tí orúkọ àpèdá rẹ̀ ń jẹ́ rí wọrí pikin. Arábìnrin yìí ló ti sọ di mímọ̀ ó ní láàrin ọdún 2017-2018 nínú àsìkò yẹn ọkọ̀ ń pòrúurú tóun sì ti gbìyànjú láti gbẹ̀mí lẹ́nu ara òun látàrí ìṣòro gbèsè owó kan eléyìí tóun pẹ̀lú ọkọ òun Ikechukwu tí wọ́n jẹ ènìyàn tó sì jẹ́ pé gbogbo ìgbìyànjú láti rí owó náà san ló ń já sí pàbó lọ́dún náà lọ́hùn-ún. Ó ní ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ Ọlọ́run padà jẹ́wọ́ agbára rẹ̀. Rí wọrí pikin arábìnrin yìí ó ní láti ìgbà náà lòun ti padà mú eré adẹ́rìn-pòṣónú lọ́kùnkúndùn láti máa fi ti tòun fi máa dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ń bẹ nínú ìṣòro nínú kí wọ́n má bàa ronú para wọn o nítorí wípé òun ti ní ìrírí irúfẹ́ àwọn ìwà báyìí ṣùgbọ́n tó jẹ́ wípé Ọlọ́run ló kóun yọ o. Rí wọrí pikin ní ìdí pàtàkì rèé tóun ṣe padà mú iṣẹ́ òun lọ́kùnkúndùn láti máa dẹ́rìn pa àwọn ènìyàn. Ó ní bí èèyàn bá sì ti rẹ́rìn lásìkò ó ní yóò máa gbàgbé ọ̀pọ̀lọpọ̀ ìṣòro eléyìí tó lè máa dúnkokò mọ́. Rí wọrí pikin lákòótán olóhùn dúró lọ́wọ́ Ọlọ́run àti àwọn ènìyàn èyí tí wọ́n ṣùgbọ́n òun tó jẹ́ pé àwọn ni wọ́n jẹ́ kí ògo Ọlọ́run kó farahàn nínú ayé òun pẹ̀lú ibi tí òun dé nínú àwọn eré orí ìtàgé adẹ́rìn-pòṣónú lónìí. Olóhùn dúpẹ́ lọ́wọ́ wọn wípé wọ́n kú iṣẹ́ wọ́n sì ṣeun eléyìí àtìlẹ́yìn tí wọ́n ṣe fún òun. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun. Lórí ìkànnì tẹ́ ẹ ti ń wò wá yìí, ẹ darapọ̀ mọ́ wa níbẹ̀, ẹ share, ẹ like, kẹ̀sì fi kọ́mẹ̀tì yín síbẹ̀. Bákan náà lórí Facebook ìròyìn Feli-feli TV lórí Facebook. Mo gbà ládùúrà títí dojúmọ́ ọ̀la tẹ́mà láǹfààní àti gbọ́tun ròyìn míì. Ilé ònílé wa ọ̀nà nínà wá eré àtayọ̀dá ó fi pàdé o. Fún mi Adénúgà lẹni tó múròyàn wá sí ojú amóhùnmáwòrán yín. Ire o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.